Aláròyé máa wí o. Lẹ́yìn ọdún mọ́kàndínlọ́gbọ̀n tó ti wà lórí ìtẹ́, ilé-ẹjọ́ rọ ọba alayélóyè londo. Ilé-ẹjọ́ gíga kan tó wà nílùú Ọ̀wọ̀ ti rọ ọba Michael Adétúnjì Olúwọlé tí í ṣe olùtẹ̀ tìlú Ìtẹ́ lóyè lẹ́yìn bí ọdún mọ́kàndínlọ́gbọ̀n tó ti wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba. Onídàájọ́ Adémọ́lá Ẹnikúnmẹ́yìn nínú ìdájọ́ rẹ̀ èyí tó gbé kalẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2024 yìí ní ilé-ẹjọ́ ti fi òfin de kábíyèsí ọ̀hún láti jẹ́ pé ara rẹ̀ ní ọba ìlú Ìtẹ́ níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ ìdájọ́ náà lọ. Aláròyé gbọ́ pé ọdún 1995 ni wọ́n jáwé oyè lé ọba Olúwọlé lórí. Lẹ́yìn èyí ni wọ́n láwọn tó já ìdílé Olúlé Ọmọlàjà lọ pe ẹjọ́ tako ìyànsípò ọba Olúwọlé nípasẹ̀ agbẹjọ́rò wọn amòfin Adéwùmí Fábùlújẹ̀. Wọ́n ti kọ́kọ́ fa ọ̀rọ̀ yìí títí dé ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Láti bẹ̀ ni wọ́n ti dá wọn padà sí ilé ẹjọ́ gíga tó wà nílùú Ọ̀wọ̀. Wọ́n ní kí wọ́n lọ tún ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu. Onídàájọ́ Oníkúnmẹ́yìn nínú ìdájọ́ rẹ̀ ní ọba Olúwọlé kò lẹ́tọ̀ọ́ láti bá wọn dun oyè lọ́dún náà lọ́hùn-ún nítorí ọ̀kan nínú àwọn afọbajẹ ìlú ní í ṣe tí kò sì lẹ́tọ̀ọ́ láti fi ara rẹ̀ jọba. Adájọ́ wá pàṣẹ fáwọn afọbajẹ láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yíyan ọmọ oyè tuntun lákọ̀tun tí ìgbésẹ̀ ọ̀hún kò sì gbọdọ̀ kọjá àárín ìdílé Olúlé Ọmọlàjà. Nígbà tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìdájọ́ ọ̀hún, Adéwùmí Fábùlújẹ̀ ní ìtura ńlá ni ìdájọ́ náà jẹ́ fún ìdílé Olúlé Ọmọlàjà nítorí láti bí ọdún mọ́kàndínlọ́gbọ̀n làwọn ti wà lẹ́nu rẹ̀. Ọmọ ọba Bọ̀bọ́yè àti Ṣéwù Ọmọlàjà nínú ọ̀rọ̀ tí wọ́n ní níṣe ni ìdílé àwọn ṣẹ̀ṣẹ̀ bọ̀ lọ́wọ́ ìjìyà ọlọ́jọ́ pípẹ́ tí àwọn ti ń fojú winá lẹ́yìn tí àjòjì gòdògbò ti já ipò ọba gbà mọ́ àwọn lọ́wọ́. Agbẹjọ́rò ìjọba SK Salami nínú ọ̀rọ̀ tirẹ̀ ní àwọn ń ṣe àyẹ̀wò ìdájọ́ náà lọ́wọ́ lẹ́yìn òyìn ló ní àwọn yóò mọ ìgbésẹ̀ tó kàn láti gbé lórí ìdájọ́ náà. Olúṣèyẹ Ìyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹyọ ló kà á sétígbọ̀ọ́ yín.